síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Ìgbà ọlọ bí òréré, ayé ọlọ bí ọ̀pá ìbọn. Atorilaye, àtòrìṣẹ́ wẹ̀jẹ́wẹ̀jẹ́, dúníyàn yóò dúró sánsánsánsán, ayé ń dagun ẹ̀dá ò sì fura. Àníṣe Atorilaye, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn, ayé ń yí gbirigbiri bí odó. Ìgbà lásọ, ìgbà lẹ̀wù, ìgbà kan lòdèrè kókò ńlé Ìlọrin. Sáàlà kúkú ni ẹnìkan ọ̀láyé, báyé bá wáyé kàn ọ́ dákun mọ́sọ ayé dà wá lọ. Atorilaye o, kò dúró sójú kan oṣù. Òfúfura ọ̀yẹ̀yẹ̀ yẹra wò, kẹ́ni ó wo ntẹ́ni tì wájú, kẹ́ni ó ti ohun rere síwájú torí ipáyé ń yí lọ bí kùnkùndùn. Ọ̀nà tó mọ́ paranganda tá a ti ń tọ̀ lásìkò ẹ̀rùn, tó bá dìgbà òjò yóò wú kókó àsìní lè gbàbẹ̀rẹ̀ ibì kankan. Atorilaye o, ojú tí ń dán lónìí tá a fi ń sogi ọ̀padà ń jọ bọ́pẹ́ bọ́yá dandan ni. Ṣé ń tí tákúkú léegun ọdún tọ́mọ alágbà àwòrán lápá fi mú kọ́ yangan, àbí kí la ní tẹ́nìkan èní rí? Kí ni tí ń ṣe wá tí ọ̀sẹ̀ nìkan báyé ti ń yí gbirigbiri? Báyé bá kọjú sí ọ̀tá, báyé bá kọ̀yìn sí ọ̀tá, àníṣe bó bá wá kù wọ nìkan ọjẹ́ yá àtẹ̀rù ara rẹ pa. Atorilaye o, ṣe ní ń lọ síwájú lọ sẹ́yìn, ayé tá a lúgọ̀dẹ̀ ń wájú, àgbáyé mú níwájú tán àwa ń ṣe bó ṣe wù ni, a sì tún ń jayé níjẹ ìyàwálù, bẹ́ẹ̀ là ń lo pò lọ́nà òdì, à ń rẹ́ra wa jẹ torí pé wájú la kúkú wà ẹnìkan ò lè mú wa. Nbí ńláyé bá lanu kótó, ayé lanu kótó, ayé sọ̀rọ̀ ó pòwe, ayé látòrí ní mí o. Atorilaye ẹ̀ mọ̀ sí ayọ̀yọ̀ níwájú, etí ikún la kọ òwe ọ̀hún ò sì jọ nǹkan kan létí wa. Ká tó wí ká tó fọ̀, ayé tó ti fi gèdàn ó bá kó wa dà ẹ̀yìn. Ẹ jẹ́ á ronú sọ̀rọ̀ yìí o, tá a bá ń lo ayé tó tọ́ lọ́wọ́ ká mọ̀ rántí o. Báyé àtàtòrí ẹgbẹ̀ra ni, bọ́pẹ́ títí tí ayé ọ padà fì sẹ́yìn. Lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní. Oh, Sisi ti pẹ́ jù náà. Bímpé down náà ti pẹ́. Wọ́n ti ń bọ̀ náà. Ṣèbọ̀ náà ló ṣe makeup ìgbà kan ló ti ṣe tán. Ṣé mo ṣáà look nice rẹ? Oh, you look so kinky. Kí ló gbà fíò? Wọ́n máa gbà ń patí yẹn lé ní. Bọ̀ ó ṣe nǹkan tó dùn mí ṣá ọ̀rẹ́. How come tó máa dress nice báyìí tí wàá dẹ̀ wọ mọ́ńkélé sí Sisi lọ́rùn? Ṣùgbọ́n pé kó má jẹ́ pé òun nìkan náà ló máa wà nílé kí ní kókó tẹ̀lé wa náà. I don't like it. Nonsense ni yẹn. Ó jẹ́ kó lọ change. It's either kó change or kó stay sínú ilé. Bí a kò stay ní kò ní any other thing tó nice jù lè lọ. Kò lè tẹ ó better lọ change. Or kó jókòó sínú ilé. Kúkú dúró sílé tẹ̀lé. Àǹtí ẹ̀jọ̀ ẹ jẹ́ kí n jọlá yín lónìí. Kí ni jọlá? I know dúró sínú ilé. You can't dress like this.
ọ̀rẹ́ mi kan ṣe birthday ibẹ̀ là ń lọ. Bímpé Fadékẹ́ èyí yìí máa dùn gan o. So ọ̀rẹ́ yín ṣe birthday òun lẹ múra bí eléyìí ẹ wò múra yín you are almost naked nítorí Ọlọ́run ṣé ẹ̀yin ò mọ̀ ni pé àwọn abiyamọ kan wà nígboro tó jẹ́ pé irú àwọn ọmọ tó ń múra bí yín wọ́n máa ń forí gbèpè lọ́dọ̀ wọn lójoojúmọ́ ni ẹ fẹ́ máa fi orí kó èpè wá bá mi nílé àbí bẹ́ẹ̀ kọ́ irú yìí ló yẹ káwọn ọlọ́pàá máa kó nígboro o so táwọn ọkùnrin bá rí yín bẹ ṣe múra yìí náà torí Ọlọ́run tẹ́ ẹ ti rìn hòhò tán yìí tó bá wá rèpù yín ẹ wá ní kán máa dá wọn lẹ́bi nílé ẹjọ́ lẹ́yìn ìgbà tẹ́ ti gbé ayín sórí àtẹ fún wọn tán in fact ó ga lára yín. Tomobi, look at yourself. Hey, Sumomi, see yourself. Olúwa o. Ó ga fún yín o. In fact, ṣé rí bí mo ṣe ń wò yín ojú tí mo dìrí kí n tó là ẹ wọlé lọ́kẹ́lẹ́ change sí aṣọ gidi. Ìṣọ̀lá, kí ló ṣe ẹ́ tójú ẹ̀ lè báyìí? You are not happy. Mọ́mí, mo ti fẹ́ béèrè kan lọ́wọ́ yín. Kí ni nǹkan náà bí mí? Kí ló máa ń dé gan náà? Always ojú yín máa ń le sí wa. Èmi àti ìkejì mi. Gbogbo gbà ẹ máa ń hash mọ́ wa jù. But ẹ̀yin méjèèjì ẹ mọ irú iṣẹ́ tí mò ń ṣe o àbí bẹ́ẹ̀ kọ́ ẹ dẹ̀ mọ̀ pé mo tough gan ẹ mọ̀ pé kò sí ẹjọ́ tó gbé déwájú mi tí mo fi ń ṣègbè ẹ̀yin ọmọ mi ò wá gbọ́dọ̀ yàyàkuyà
kì í ṣe pé bóyá mo mọ̀ ń hash mọ́ yín, mo mọ nǹkan tí mò ń ṣe. Ìwọ bí n pé ń tiẹ̀ torí ẹgbẹ́ ń complain sí pé mò ń hash mọ́ yín kó lè bàa dáa fún yín ni. Gbogbo ara ìwà tí mò ń hù sí yín torí pé mo fẹ́ kẹ́ mọ tẹ́ ń ṣe ni. Bó ṣe wà yìí nsìn òun láti wà careful gan tó bá máa yan ọkọ. Ẹni tó bá máa yan gẹ́gẹ́ bí ọkọ ó gbọ́dọ̀ mọ̀wẹ̀, ó gbọ́dọ̀ mọ irú family tó ti jáde kó má bàa gbé egun ilé egun. Torí pé tó bá lọ jẹ́ ọmọ burúkú tó lọ ṣìwàwù tọ́wọ́ ọlọ́pàá bá tẹ̀ tó bá máa jìyà ẹ̀ṣẹ̀ báyìí ẹ máa jọ jẹ́ ni. Oh yes, ìwọ náà tó dẹ̀ ń complain ó mọ̀ pé o láti ṣọ́ra ẹ ní stage tó wà yìí gan. Irú ọ̀rẹ́ tó máa yàn o gbọ́dọ̀ mọ̀ torí pé juvenile delinquencies ó pọ̀ jù nígboro ń sìn. O láti wà very careful gan. Ara àwọn reasons tí mo ṣe ń lè mọ̀ yín nìyẹn kì í ṣe pé bóyá mo ń proof pé mi kọ́ mo bí yín tàbí kinní kan. Ìyẹn ò sọ pé mi kọ́ ni mo bí yín mọ́ torí pé ẹ̀jú méjì yìí lọ lọ́wọ́ mi. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé amòfin kò gbọdọ̀ rúfin. But mọ́mì ẹ bá máa dínkù díẹ̀díẹ̀ ó ti ń pọ̀ jù náà, ti ń pọ̀ jù. Ó dà mo ti gbọ́ màá adjust ṣó tán. Inú mi ti ẹ̀dùn bẹ́ẹ̀ gbọ́n mi ṣe fi ẹ̀rọ níwọ̀n ṣùgbọ́n ń sin ìpèsè ní máa change. Ó wá aṣọ tí mo bèrè mo fẹ́ gbà lé ni o. Ọlábímpé mo mọ tiẹ̀ bẹ́ẹ̀. Ṣètò owó aṣọ kò sí problem máa fún un. Ọmọ mọ́mì sọ́bọ̀ wá rí bẹ́ẹ̀ nǹkan tí mi náà bá yín sọ ṣé ìgbàgbé. Ó tún fẹ́ máa jowó àbúrò àbí ó dà wọ́n fún wọn náà ṣó tán. Kejì owó tí mo béèrè lọ́wọ́ ẹ̀ o mọ wá gbà. Báyọ̀ tí mo sọ fún ẹ kó má mu sìgá mọ́. Má wọ̀ mi ò ní mu ṣé sìgá tí mo wò tí mi ò bá mu mi ò lè gbádùn ara mi mo kàn fi ń pààlù rẹ ni nígbà tí rí báyìí mo ti rí ìyá mi nìyẹn ó tán. Tí bó dẹ̀ ti promise mi pé ò ní mu mọ́. Ok ó nípa ọ̀rọ̀ owó tó wí yẹn mo ti sọ fáwọn ọ̀rẹ́ mi wọn náà máa bá mi kó wa ní ìrọ̀lẹ́ but now ṣebí alẹ́ ló dá mi kó máa wá ilẹ̀ ò tí ì sùn náà tó fi ń bọ̀ báyìí. Ok ṣé ìgbà tó ti wá dálẹ́ fún mi sìn o ti expect kí n máa bọ̀ lálẹ́ babe kó dáná kí ló ṣe bíbọ̀ àti bíbọ̀ ń gbòòrò kó expect pé kó máa bọ̀ lọ́dọ̀ lálẹ́ ṣé mi ò ń lọ báwọn tèmi ni àwọn bíi fíò àwọn bíi àlékátọ̀fì àwọn bíi mẹjọ wọ́n pọ̀ náà àwọn yẹn wọ́n ń wà mí gbòòrò ó mọ tó ṣẹlẹ̀ ń sìn ìgbà wo ni wà kó fún mi lálẹ́ ńgbà. Anytime now. Anytime ok má jẹ́ ká mú anytime tó bá di nǹkan bíi 10:30 àwọn máa expect ẹ̀ kó àwọn máa bá mi lé. 10:30 dàtí mi pé mi ò ní lè padà wá sílé mọ́. àánú kò jọ o. Kejì ṣé o fẹ́ gbọ́ ọmọjú ń lé ni àbí ta ló tún fẹ́ bá ṣeré ṣe bí ọmọ ẹ̀ nínà ẹgbẹ́ àbúrò ẹ̀ tó fẹ́ bá ṣeré ọmọ tó ṣe wọ́n ò mọ ìyá rẹ̀ ó mọ ìyá rẹ̀ ń gbòòrò tó bá bọ́ sí gbòòrò ń sìn wọ́n ní Kejì tó bá rẹ́ nìkan tó lórí òǹkún ó fẹ́ pàdé ẹ̀ ta ló ń tàn ó sọ fún wọn pé Báyọ̀ bó bá ti dákọ̀ Báyọ̀ wọn kò sórí wọn bẹ̀ wọ́n á rọ́ ni má jẹ́ ká ṣe yẹn o 10:30 wọn máa expect ẹ̀ tó bá sì wù ẹ́ kó fọ́ǹbù. Báyọ̀ ọ̀dẹ̀ dùn náà ohun tá a gidi báyìí ó ló mọ. ojú ẹ máa look sweet àkókò ó ga ọ̀rẹ́ bàtà délé ẹ ní ìsìn lọ́sọ́ kó o tẹ̀lé Báyọ̀ àbí that stupid guy again mo bá mú gbó yẹn kí ló ń ṣe pẹ̀lú ẹ̀ for God's sake
ọ̀rẹ́ sọ jí ayé ẹ̀ náà ó yẹ kó lù ẹ̀ mọ́ gbà náà the guy is very rough. And bó tẹ̀ ṣe jẹ́ pé òun fẹ́ Báyọ̀ yẹn kò sí lẹ́kọ̀ọ̀kan wàá fẹ́ sunlé ẹ̀ wàá máa sunlé ẹ̀ mọ́ ojú pé kinní kan. And mọ́mì wọ́n jẹ́ kó nǹkan kan yé mi ó ṣàǹpá Amofin ni mọ́mì mi. Wọ́n ní bíyà ó sunlé àbí nǹkan kan tẹ́ pé bí ó dáràn kan tẹ́ pé ńgbà yẹn ló wá mú sí pé ẹ̀sùn tó má fi kan Báyọ̀ yẹn náà ọ̀ èèyàn tó ṣẹ̀ṣẹ̀ yẹn ẹ̀sùn tó má fi kan náà ló máa fi kàn wọ́n náà tó bá lọ́dọ̀ ẹ̀ ìjìyà tó má dẹ̀ fún náà ló máa fún wọn náà. So and bí mo ṣe wà mọ́mí dẹ̀ tún wọ̀n mí pé kí n ṣọ́ra fún àwọn ọ̀rẹ́ tí mò ń bá rìn mi ìdẹ̀rẹ́dà ti jìyà oníyàmọ́yà ti tèmi. So bóyá wàá choose bóyá Báyọ̀ wàá tẹ̀lé o àbáwá wàá tẹ̀lé o. ṣó gbọ́ báyìí bí pé Fadékẹ́ ẹ náà ṣe àmọ̀ ọ̀rọ̀ Báyọ̀ pé èèyàn líle ni bọ̀ èèyàn líle dẹ̀ ní ọgbọ́n yẹn máa fi ṣe tí yẹn máa fi já sílẹ̀ mi ò kàn lè já sílẹ̀ ní àbá yẹn kó má lọ pa mí ẹ náà ṣàmọ̀. wọ ọ̀rẹ́ ṣọ́ ara ẹ o ó jẹ́ ṣọ́ ara ẹ ọkùnrin pọ̀ ń ta tí ò bá wọ̀ wàá fi Báyọ̀ sílẹ̀ mo lọ́dọ̀ bàbá kan tí mo máa mú ẹ lọ wọ́n á wọ ẹrí fún ẹni ọkàn tí wàá máa gbá tẹ̀lé Báyọ̀ kiri. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o Atorilaye o Atorilaye o. wá dákẹ́ báyìí látara tí mo ti wá mi ò tẹ́ ẹ sọ̀rọ̀ ó dẹ̀ sọ̀rọ̀ báyìí ṣé ní problem wà ní. Baby, I have a problem. Any customer, any very who commit murder case. Later on, mo gbọ́ pé court mọ́ mi ẹlẹ́jọ́ yìí ni. Baby, the only help tí mo fẹ́ kó ṣe fún mi sí ni pé ní láti bá mọ́ mi ẹ̀ sọ̀rọ̀. Nọ́dà kí lè da ẹjọ́ yẹn kó lè fi fọ̀ mí. Please. ìyẹn á le díẹ̀ o torí mọ́ mi irú àwọn nǹkan bẹ́ẹ̀ wọn kì í fẹ́ take care lightly o èmi gan fúnra mi tí wọ́n ti lè kọ́ mi báyìí á le díẹ̀ o. Wọ́n kí ló wá fi pé mo lè ṣe é sí báyìí? The only solution tí mo rò pé o lè ṣe báyìí pé tó bá lè get ọmọ kékeré kan tí wàá ní kó disguise ẹ bá lọ bá wọn mi approach wọn pé èèyàn tí ó kọ́ mi this murder case o pé bí a brother òun ni and láti ìgbà tó ti wà ní detention pé kò sẹ́ni tó ń take care òun pé nobody that is ready pé so kàn help òun as in kàn dájọ́ yẹn in favour ẹni yẹn that is the only thing tí mo kò lè jẹ́ solution báyìí but pé kí n bá wọn mi sọ̀rọ̀ towards that one. Gbígbé so nǹkan tó ń try àti sọ fún mi sí ni pé bóyá tí mo bá lè parọ́ pẹ̀lú ọmọ kékeré kan. That is the only solution to the problem now. What's the problem? Kò sí mà ọkọ yín pàtó náà mo ní kí wọ́n wà láàbíà yín. Mà kéèsì kan wà ní kóòtù yín tí mo ní interest nínú ẹ̀ murder case kan ìyẹn ni mo fi ní kí wọ́n rí yín pé kẹ́ fi kéèsì yín pé kẹ́ fi favour rẹ̀. Ó favour rẹ̀. Kọ́lá mo ti ṣètò kíní ẹbí just 20,000 naira lọ́wọ́ mi. No. Just hold it first. Jókòó náà. Lọ́yà àwẹ̀dá. Ṣé kìí ṣe pé n tó ń sọ fún mi ń sìn ni pé kí n gbé ẹ̀bí fálàrí? Ó yẹ kó o trust mi. O mọ̀ pé mi Justice Wúràọlá mi ì lè gbẹ́bí fálàrí láéláé. Nǹkan tó ṣẹlẹ̀ sí ni pé ṣé bí nǹkan tó study ni? You are a well-known lawyer. Mo dẹ̀ mọ̀ pé o ti ṣe àwọn cases kan tó ti win tó di mo dẹ̀ ń fún ẹ kudos lórí ẹ̀. So wàá lọ try lórí eléyìí náà ni. Wàá lọ ṣe òun wọ̀ọ̀kẹ́ á kún dáadáa tí kéèsì yẹn á fi favour yín. Tí kéèsì bá ti favour yín kò sí wàhálà. Pàtó jẹ́ pé tiwa ni ká dájọ́. Nǹkan tẹ́yìn bá dẹ̀ rò sílẹ̀ òun la máa dájọ́ lé lórí. So kò sí problem lọ́wọ́ tèmi ìwọ ló kù sí lọ́wọ́. Tó bá ti ṣiṣẹ́ ibi iṣẹ́ á favour client ẹ̀ kò sí problem.
ẹ ṣeun àlàyé ti yé mi wọ̀nyí máa ṣiṣẹ́ ní lórí ẹ̀ bọ̀tí bá mo ti fẹ́ dé tí mo ti fi sọrí ẹsẹ̀ ẹ̀pọ̀ pàdé kò sí problem. ṣáàṣì máa mọ ohun má wọrí tí kéèsì yẹn bá parí tó bá favour yín inú client ẹ̀ gan á dùn nǹkan tó fẹ́ ṣe fún mi tẹ́lẹ̀ yìí gan mo mọ̀ pé á tún increase ẹ̀ so ṣì lọ tọ́jú ẹ̀ nù nígbà tẹ́ bá appreciate nǹkan tí mo ṣe fún yín kẹ́ ṣẹ̀ṣẹ̀ wá fún mi ní nǹkan gbà náà màá gbà. Okay, ó ṣe o. My lord. Okay. Ayélàgbé pẹ̀lẹ́ mo ti délé so mọ́mí wa ní pé o lọ sí odò mo wá ní kí wá bá ẹ pẹ̀lẹ́ jẹ́ kí bọ́ọ̀ náà ràn pẹ̀lẹ́ Ayélàgbé mo mà ní ìdìràn lọ́wọ́ ẹ̀kan mà ní o sá mọ̀ mí mo mọ̀ bí mo ṣe náà ẹ̀sì ẹ̀ so mo mọ̀ kò dẹ̀ kí lè gba nǹkan tì lọ́wọ́ ẹ̀ mo wá ní problem kan sórí ẹ̀gbọ́n mi kan ó sá ṣẹ̀ṣẹ̀ kan ẹ̀ṣẹ̀ yẹn wá di nǹkan tó ń lọ sí court ó dẹ̀ mọ̀ tọ́rọ̀ bá ti dé court ibi tọ́lọ̀ bá ní kó já sí ni so then madam tí kéèsì tún lọ sọ́dọ̀ ẹ̀ ní court yẹn madam yẹn ló burú gan àfi ojú àná tó lé ní ni pé ọmọ kékeré so mo wá wò pé ta mo lè lò ìwọ ni mo lè lò and mo fẹ́ kó ṣe nǹkan fún mi please. iṣẹ́ eléyìí le o iṣẹ́ eléyìí yàtọ̀ sí kẹ́ máa rán mi sóbìnrin o. làágbé kò lé mo promise ẹ tó bá lè ṣe kíni máa ra kẹ̀kẹ́ fún ẹ. Ọlọ́run. ẹ ra kẹ̀kẹ́ fún mi. ó yẹ pọ̀ lọ. Ayélàgbé o wà trust mi ó dà Ọlọ́run. mo dà mo ti gbọ́ ìgbà wo wá ní kí wọ́n bá yín lé. tó bá di bí ìdájí ọ̀la. òkè tí má ti parí gbogbo iṣẹ́ mi màá rí. o ṣe gan jẹ́ kí gbérù ẹ̀ ká máa ṣe. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye. ẹ ṣe mọ́ mi sẹ́rí ẹnìkan tí ó lẹ́jọ́ lọ́dọ̀ yín bíi àbúrò rẹ̀ ní Ayélàgbé. mọ́mí ẹ̀jọ́ bẹ́ẹ̀ wò mí mi ní ìyá mi dẹ̀ ní bàbá mọ́ ẹni tó sì kù fún mi lẹ́gbẹ̀ẹ́ ó sọ pé wọ́n fi ìgò gbáyé lórí ẹni ó sì ti kú níbi tó ti ń fìgò ṣeré ẹjọ́ mo fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ mi ìfẹ́ kọ́ ọ̀rọ̀ kójú ọ̀rọ̀ ẹ̀wọ̀n ẹjọ́ mo fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ yìí. kí wàá ní orúkọ ẹ̀gbọ́n ẹ̀ náà. bùdá ìgbó kí lórúkọ mi ẹ sọ fún mi. orí ẹ dà ní sẹ́yìn màmá sókò ẹ̀gbọ́n ẹ̀ fún ẹ ni. sọyà ni jàre mọ́ mi. sọyà kí ló wá dé tí òun orúkọ ẹ̀gbọ́n ẹ̀. anyway ìwọ tẹ̀ ti try fún o ti sùn débi ìwọ lè máa lọ sí ẹ màá mú òun dé police station á lọ fi ẹ̀gbọ́n ẹ̀ hàn mí lọ́dọ̀ àwọn ọlọ́pàá ṣùgbọ́n ìwọ lè máa lọ sí ẹ. ẹjọ́ tó bá ti fi tọ̀rọ̀ ọlọ́pàá dé èmi ò jẹ́wọ́ o. ẹ wo ìyá mi ò kú bàbá mi ò sì kú àwọn ọmọ ẹgbẹ́ pé kí n kọ́ pé bàbá mi àti ìyá mi ti kú o irọ́ náà pa mọ́ ìjà wọn lóhùn bàbá mi ò kú o irọ́ ni mo. ilé ayé yìí má ti dòdì àdá o lẹ wá pa irọ́ tó tó lè. mọ́mì ẹ jẹ́ kí n sòótọ́ sẹ́rí lóòótọ́ kì í ṣẹ̀gbọ́n ẹ̀ mà ẹ̀gbọ́n tèmi gangan ní ẹni tó sẹ́rí ṣùgbọ́n mo wá wò pé kí mo fẹ́ ṣe ni mo ṣe ní kí lo ọmọ kékeré láti wá disguise mi bọ́yá ẹ máa fojú àánú wò mí tí mo pé kò lọ́pọ̀ kankan lórí àfọpọ́lọ́ ayán ẹjọ́ lákùn tẹ bá mọ̀ pẹ́ lé ṣe mọ́mì ẹ fojú àánú wò mí o tẹ bá mọ̀ pẹ́ lé ṣe mí rèé o ẹ fojú àánú wò mí wò lára àwọn olẹ́bí o ẹ dákun. ẹ̀yin ọmọ sí máa burú o dídé tí ẹ nílẹ̀. ọkọ ẹ ṣàánú mi o. ló wá parí ọlọ́tọ́ tó yẹ fún mi. èmi tẹ́mi kàn tiẹ̀ fi ń béèrè orúkọ ẹ̀gbọ́n ẹ̀ ni pé ìrànlọ́wọ́ tẹ́mi fẹ́ ṣe fún tẹ́lẹ̀ ni pé tí n bá ba dọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ yẹn tí n bá gbọ́ tẹnu ẹ̀gbọ́n ẹ̀ kí n gba lọ́ọ̀yà fún kí lọ́ọ̀yà lè wá defend in court ẹjọ́ tí lọ́ọ̀yà bá dẹ̀ rúlẹ̀ náà ni màá dájọ́ lé lórí kì í ṣe pé bóyá màá kàn sọ pé
kàn fi sílẹ̀ ní detention kó máa lọ ilé kọ̀ṣẹ́ bí mo tẹ̀ ṣe ń wò yín inú ń bí mi pẹ̀lú rọ́ọ̀ṣì tẹ wá pa ó yá bọ́tà nínú ìbí ẹ bọ́ síta. mọ́mí ẹ̀jọ́ wèrè ni ẹ o. ẹ̀yin kọ́ ni kí n parọ́ ni ó. ẹ ṣe kò fi yà ni. ẹ̀jọ̀ mọ́mí o. Mr. Adeleke. You are welcome, sir. ẹ ṣé gan ni sir. Iṣẹ́ tí ń lọ lórí ọ̀rọ̀ yín ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ tó nípọn gbáà ni owó ni ó sì ná wa èyí ni mo fi láyọ̀ láti rí yín pé ká lè ṣàlàyé àwọn ibi tó kù tí a dẹ̀sẹ̀ tẹ̀ kó tó di pé a tẹ̀síwájú lẹ́nu ìgbẹ́jọ́ ẹ ti gbìyànjú nítòótọ́ lọ́pọ̀lọpọ̀ àmọ́ tó kù díẹ̀ ẹ kún mọ̀ pé àwọn akọ́lá àdájọ́ káwọ́ ti rojọ́ jáde ní tiwa ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ fún adájọ́ tí ó dájọ́ pé nǹkan báyìí ní kò dá ọ̀rọ̀ ilé ẹjọ́ sì ní kìí ṣe tí mo lè pé adájọ́ kalẹ̀ bẹ́ẹ̀ ṣe jókòó níwájú mi tá a máa sọ pé nǹkan báyìí ní ó dá nǹkan báyìí ní kò dá ọ̀rọ̀ lórí àpò òwe ni mo sọ pé bẹ́ẹ̀ ṣe yọjú yìí ó tiẹ̀ sì wá dáa báyìí láti ṣàlàyé fún yín ká lè mọ̀ ìgbésẹ̀ tá a máa gbé. ẹ ṣé gan ni ẹ kó wa á tó bí èèlò báyìí tá a tún fẹ́ nídìí sí. nítòótọ́ lẹ ti gbìyànjú ṣùgbọ́n kò sí iye tá a fún adájọ́ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ tó pọ̀ jù tá a bá tiẹ̀ lè rí nǹkan bí 50,000 bóyá ìyànjú wa lè jọ. 50,000. Ó yẹn pọ̀ díẹ̀ o. nǹkan tí mo fẹ́ kẹ́ kíyèsí ni pé ṣe rí ọ̀rọ̀ ẹjọ́ tí ó bá ti délẹ̀ lágbára ká tó bá ti délẹ̀ agbára ọ̀ka mọ́ àfọlọ́n téèyàn méjì bá jà lásán tẹ́nìkẹ́ni bá mú ẹ̀jẹ̀ lára ẹnìkejì gbogbo ara nílé ẹjọ́ máa fi dá ẹjọ́ náà dèpòdépò ọ̀rọ̀ tó la ẹ̀mí lọ. màá tiraka títí ọ̀sẹ̀ tó ń bọ̀. ọ̀sẹ̀ tí ń bọ̀ ọ̀túnla nígbẹ́jọ́ a sì ti gbọ́dọ̀ rin ìrìn yí pamọ́ kó tó dọ̀túnla. that means pé títí èní sọ́ọ̀lá báyìí. orí ọ̀fẹ́ tá a ní ojú òní sọ́ọ̀lá lọ. máa ń lọ gbìyànjú. olúwa fún yín sí. bá ṣe jẹ́ fún ààrẹ mi. ẹ pẹ̀lẹ́. ẹ ṣé gan ni. You're welcome. ẹ kú ọ̀rọ̀ wa o. ẹ ǹlẹ́ sà. Ire ló láyé, ire ló láyé, ire ló láyé, ire ló láyé. Ẹ má jẹ́ àṣekà nítorí ẹ̀san ni. Ohun àbáṣe là ó jèrè dandan. Ire ló láyé, ó ara ẹ̀ gbọ́. Ire ló láyé, ire ló láyé, ire ló láyé, ire ló láyé. Ẹ má jẹ́ àṣekà nítorí ẹ̀san ni. Ohun àbáṣe là ó jèrè dandan. Ire ló láyé, ó ara ẹ̀ gbọ́. Ire ló láyé, ire ló láyé, ire ló láyé, ire ló láyé. Ẹ má jẹ́ àṣekà nítorí ẹ̀san ni. Ohun àbáṣe là ó jèrè dandan. Ire ló láyé, ó ara ẹ̀ gbọ́. Ire ló láyé, ire ló. Bàbá èbí gbogbo ibi ìgbà náà ló dé. gbogbo ẹ̀ áwò náà nìyí. gbogbo ẹ̀ náà bẹ́ẹ̀ ni. but nǹkan tó wá kùn ni pé iye tá a sọ sí tẹ́lẹ̀ mi ì lè san tó bẹ́ẹ̀ mọ́ so màá fún yín ní 300,000 naira. 800 la pé. ẹ wò ẹ rí i pé wọn ò tí ì kún ní tẹ̀jẹ̀ bó ṣe wà yìí and then 6 inches náà fi gbé dókè tó bá jẹ́ náà ni ìyẹn dẹ̀ tó ń wà pa a dẹ̀ tó nídìí àti gbé kóòsì méjì dé òkè báyẹn ó lórí pé a tún máa kan páànù ara expenses náà nìyẹn. ẹ̀yin ẹ gbọ́dọ̀ ṣèyẹn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí wàá ṣe pa ni lérò pé a kò tà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni dẹ̀ nígbà tẹ́ni blọọkì sísì nígbà tí ìṣe ilẹ̀ tí ìṣe inú omi ló wà ṣé orí bí ẹgbẹ́ ló yọ̀rọ̀ lórí bó ṣe rí ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ ọmọ
ọmọ ló dáa bí bá ṣe nǹkan tó ṣẹlẹ̀ sí mi náà ọmọ ìyá wa gbàdúrà kó wọn taru eléyìí ni. bàbá ẹ mọ tó wà mí tẹ bá ti agree pẹ̀lú price mi ẹ jẹ́ ká jọ máa lọ sọ́dọ̀ lọ́ọ̀yà mi kẹ́ lọ sí ìwé. jọ kókó bá ń padé ní 500,000. mi ní ṣe lẹ́yìn 350. ṣé owó ilẹ̀ ní ká wá rò ní àbó foundation ni. wẹ́. lọ́ọ̀yà ṣẹ̀dá bí mo ṣe bá yín ó dáa tí mo bá yín ládùúgbò owó tí mo ti ná ṣé ẹjọ́ tó fẹ́ dá àná wọ́n ti dá yẹn ṣé bóyá fẹ́ dájọ́ nìyẹn. ẹ ṣe sùúrù Mr. Adeleke calm down. ọ̀rọ̀ jòrò kọ́ lélẹ̀ ọ̀rọ̀ jòrò kọ́. just sit down ẹ ṣe sùúrù ẹ jókòó. ṣe rí ẹjọ́ tí adájọ́ yẹn dá ó dùn ẹ̀mí gan jù ẹ̀mí gan lọ nítorí àwọn lọ́ọ̀yà kì í fẹ́ ká gbé kéèsì kan lọ́wọ́ wáyé pé bẹ́ẹ̀ láti máa níjà kulẹ̀ ṣùgbọ́n ìfẹ́nú adájọ́ yẹn ló ṣe ìfẹ́nú ẹ̀ ló ṣe ọ́ màmá ṣe tó ṣe yẹn ni nítorí sábà kí ni mo ti fura pé gbọ̀ngbọ̀n tó wà láàrin mi àti ẹ̀tẹ́lẹ̀ ló jẹ́ kó ṣe tó ṣe yẹn ọ̀rọ̀ tó sì wà láàrin àwọn méjèèjì náà ni mo rò tí mo sọ pé ká tó fún ní 50,000 míì tá a lọ fún létà but despite that wọ́n pàpà tún ṣe tinú rẹ̀ náà so gbogbo tó ṣẹlẹ̀ yẹn kì í ṣe kò dùn mímì gan nínú rárá. kí la fẹ́ ṣe sí gangan báyìí. kò tí ì sí wàhálà ṣé bí wọn ò tí ì pọ̀ mọ́ yín a lè appeal. tẹ́ bá appeal ẹ lọ appeal o kọ́mọ ṣáà ti pa ọmọ tèmi ẹ lọ appeal. appeal ṣùgbọ́n yọkùn náà wà lówó sẹ́yìn pé adájọ́ mi ni ọkùn dá eléyìí yóò náà wà ní nǹkan bíi 50,000 naira nítorí àwọn aṣẹ̀dẹ̀ ni pé tẹ́ bá lè raise 30,000 naira látọ̀dọ̀ yín kébì náà bá yín fi 20,000 naira kún kí a fi lọ sí appeal court. ẹ jẹ́ ṣé mo lè mọ orúkọ adájọ́ tó ní kán lọ pa ọmọ yẹn. ok Justice Wuraola. Justice Wuraola ni. tó ẹ̀yin bàbá mi kankan lèwe náà jó ni wàràwàrà lọ́mọdé tó kó èsì bọ̀ ilé ọ̀gbá ọ̀nà ọ̀gbá báyìí ní ìṣèwé àràgbá àbátálágẹ má bá dá lóòrìṣà òkè gbà àbámọ̀dá kan ò ní dá tiẹ̀ kọ́mọ̀ṣẹ́ ọ̀yà náwó rẹ sí mi. ọ̀yà fi ka àwọn bàbá mi lórí kó gbé kó ń bẹ̀. ẹnu rẹ dà sẹ́nu ẹnu rẹ ti dẹnu àṣẹ. ọ̀yà gbogbo tó bá wá fẹ́ pátá kọ́ máa ṣẹlẹ̀ sí kílò kókó rẹ̀. Justice Wuraola gbogbo tó bá fẹ́ ọjà náà sọ́fà bàbá mi kó sì máa rí bẹ́ẹ̀. ìwọ Justice Wuraola mo fẹ́ kí àjálù burúkú kó máa jálù ìdílé wọn náà. àṣẹ. kọ́ máa ti àwọn ọmọ ẹ mọ́lé kọ́ dẹ̀ máa rán wọn lọ sí ọgbà ẹ̀wọ̀n. àṣẹ. kọ́ dẹ̀ lọ máa pa wọ́n kọ́ máa dájọ́ kú fún wọn. àṣẹ. oró tó dá mi ò ní mo dá ẹ. àṣẹ. ọ̀bẹ kankan ya wèrè nínú wọn. kò jù bẹ́ẹ̀ lọ. ọ̀bẹ kankan ṣe wín. tó báyìí. ọmọ lójú àná kọ o. ẹ̀yin bàbá mi bó ṣe jẹ́ ló ti wí ń wo ẹjọ́ ṣe bẹ́ẹ̀ o ẹ̀yin lẹ fàṣẹ ìlé mi lọ́wọ́ ìdí adédèjì àrùn mi ó rí bẹ́ẹ̀ o. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn. àṣírí ló ti gbọ́nu lé yẹn o kò jù bẹ́ẹ̀ yẹn lọ rárá so bóyá àwa lọ lé pàtó lọ tún rò tàyí bá kan o ìwọ tí ẹ wú rẹ nà o irú àwa ní ìsìn àwọn olè máa lọ títì kóbìnrin kan máa bùgá sí a tàbí pé bóyá ó káwọn rugged boy kan lọ́wọ́ wọn fẹ́ mọ ẹ ń lu o ilẹ̀ adéṣù ráúráú ni ìwọ òun nìsín ló ti jẹ gùbé ìyá lọ́tún ló sì wọ́n ti nà ẹ́ bàjẹ́ so wá sáré wá àwòsàn pàwọ̀ ọgbà ẹ o ìwọ ni kò lọ tún èrò ara ẹ rò so ti yẹ. ó ṣe àkẹ́jù sórí tí ìgbà ṣe pé olórí burúkú ayé ọ̀run làwọn obìnrin yes ọdún náà
ó lójú o but most of them ìwọ náà máa wò tí ó bá tẹ̀lé jẹ́ wípé mo kọnu ìfẹ́ sí wọn ṣé àwọn náà tó yẹ kán lè gbà fún mi ni since tí wọ́n ti ń fẹ́ ẹlòmíì tẹ́lẹ̀ but n ò ní ṣe bẹ́ẹ̀. KMK ṣé o mọ KMK. KMK àwọn wo làwọn yẹn. kò mọ́kọ̀ ni mọ́kàn ni ara. kò mọ́kọ̀ oníjẹ́ KMK wọ́n máa go straight ni bóyá owó ni bí kan ni kò tiẹ̀ yé mi náà rárá tí mo bá ti wá ń lọ lálong the street báyìí nǹkan ní máa rí dédé rí wọn wọ́n máa cross mi wọ́n lẹ̀ ẹ́ lè tó bíi mẹ́jọ kí ni ó fà á màá wá rí pé gbogbo ìyà tí mò ń jẹ yẹn nítorí obìnrin náà ni mi ò mọ nǹkan tó máa ṣe wọn tó máa date bí èyí ogún papọ̀ láwọn obìnrin yẹn. ẹ̀yin náà lè ṣe yẹn fún àwa nínú ìlú yìí àwọn òjú báyìí wọ́n àwọn òjú báyìí lọ àwa jẹ́ kó yíyan pé kò sórí wọn bẹ̀ àwọn wo ẹ̀yin náà lè mọ bùgá sí ẹ kò sí bó ṣe lówó tó bó ṣe lọ́lá tó bá ti lẹ́gbẹ̀ẹ́ kankan ìyá máa jí ọ lọ ni ó máa jí àìwọ́ kẹ̀ so kò jù bẹ́ẹ̀ lọ. ohun tí orí ẹ̀ ló jẹ́ kí wọ́n bá yín ẹ máa lè kọ̀yà fún mi straight. so ti pro yẹn kankan so ti bá ti ń lọ màá mú ẹ mọ́ lé rọ̀ ni. ok o ṣe gan. ẹ jẹ́ kó yé ẹ o. kò sí problem. màmá rí tiẹ̀. Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú. ìjẹran lọ́wọ́ kéré kan mo bá sódà yẹn ìgbà tí ẹgbẹ́ mi ń kọjá lọ ní ọlọ́kadà kan gbá wọn ní ẹgbẹ́ títì a dẹ̀ nídìí ìrànlọ́wọ́ kéré látọ̀dọ̀ yín. ọlọ́kadà gbá ẹ̀gbọ́n ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ títì òun ló wá fún ẹ ní ọdá títì láti máa ṣàgbé kiri títì ara arú ẹ̀yìn tó yẹ kí ìjọba máa rí sí nìyí o nǹkan tí ò ṣẹlẹ̀ sẹ́gbọ́n ẹ̀ ó wá fi ń parọ́ torí àti lè máa rówó àwọn tó ń fúru yìí lówó náà ń bà yín jẹ́ will you get out of my sight. ẹ̀rù ń bà mí o ọmọ ìyá adájọ́ tí mo rí gbà mi ò mọṣẹ́ kó má lọ ràn wá sáàrin wa mo sọ fún ẹ o kó ètè já sí kó lè bá. olórí ẹnìkan kò ràn wá ìyá ń jẹ bọ̀bọ̀ ìlọ́tún ló sì mọ ibi tó máa rún sí èmi ti ń sọ̀rọ̀ nípa ẹgbẹ́ wa fún tipẹ́tipẹ́ tí ò lè bá rárá kò yé bọ́ ìyá kan wá jẹ́ lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ ó bá mi tí ò ti dà kò yé so lọ wá sáré wá sọ́dọ̀ èmi o ẹgbẹ́ akọ̀yà tèmi lémi mọ́ o kí wọ́n á mú un lọ bẹ̀ wọ́n ṣe tán láti darapọ̀ mọ́ wa ìyẹn lọ́jọ́ kẹ́ rí o nose of tiger àṣírí nìyẹn o. ọmọ ìyá adájọ́ ojú mi ṣòro àwọn àtàwọn wò yìí èmi ọgọ tó ń wò yìí ajá ìbọn àáké kò jọ rárá kì í ṣe tèmi ó gbọ́ torí tó máa ṣẹ̀jẹ̀ wa tó ní kó wá wọ̀ nǹkan bí kò sórí ẹ̀ bẹ́ẹ̀ pàápàá. tó tiẹ̀ rí ọdún wa ìbá le gan o. wàá jáwèé gan o. anyway guys àbákan tiẹ̀ fún mi ní ẹrù kan ẹrù yẹn lẹ́rẹ́ tó bá fi sára bó ṣe wà ẹ́ máa fún ní ìbọn. agbọ̀n ẹ báyìí. àpíà. ẹ̀yọ́ ṣé orí tí ìbá jẹ́ reality ẹ má gbé wọ bíbá confam ẹ wò jẹ́ kí n já mọ̀ já mi sí. àtẹ́jù. bàbá àgbà. ẹrù dà. àpíà kà ojú ò ní tì ilé ò ní yanjú yín. ó sọ pé tí ó bá wà ní ara yìí kò ní ṣiṣẹ́ ṣé bí eléyìí ni ó fi na ewúrẹ́ lẹ́ẹ̀kan yẹn ẹran yẹn. kúdà ó mọ̀ àwọn ò mú nǹkan tí ò bá ṣiṣẹ́ wá sí bíbá yìí so ó dá lójú ló sì fọwọ́ ẹ̀ sọ̀yà
ẹran yẹn máa kú. no má jà sílẹ̀ fún yẹn rárá àjà ò ní ẹ ni ló fi ìyẹn nìkan ń dà lójú ọ̀dẹ̀ tó ń bẹ́ẹ̀ so olórí ẹgbẹ́ fún. balọ́ọ̀lù. gbá gbá lọ́gbọ̀ ẹ̀ náà ọ̀dẹ̀ ṣe bí òtè so iṣẹ́ tó ló wà lára ohun tó dá lójú a fẹ́ gbọ́ wù báyìí ọ̀yà iṣẹ́ lẹ́rù yẹn wò lẹ́rẹ̀. ṣé kò sàtì nǹkan tí ó ṣèlú. adigun ó lè dánwò náà. sẹ́mi mo fọ́ ọ̀sẹ̀ wá bí báyìí ni. ẹgbẹ́ ìjọ àbí kílẹ̀ tó orúkọ yìí. ẹ̀yọ́ akẹ́jù ẹ̀dọ́ akẹ́jù. iṣẹ́ tó nà bọ̀bọ̀ yìí ó tó pé nǹkan bíi 30 minutes tí o bá fi rí tó aláboyún ẹ ti fọkọ ọmọ ìyá adájọ́ kí ni solution ọdẹ yá ló ń wẹrẹ. kí la máa ṣe báyìí kí la máa ṣe báyìí. kí la máa ṣe báyìí. wà wá tó aláboyún yọ nínú o bọ́ yín wá bí kò sí dún ẹ̀ má jáyà àwọn ò jáyà mi. madam níbi tá a dé dúró yìí ọmọ yìí ti jẹ́wọ́ yes ó ti jẹ́ ká rí mọ̀ gbangba bí òun lòun fi oògùn lu ìkejì ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn. ṣé wípé ọmọ mi jẹ́wọ́ bóun lòun ná ọmọ yẹn lóògùn. ok ẹ ṣé. kò sí nǹkan kan tá a lè ṣe sí i. ṣe rí nítorí tó wá ṣẹlẹ̀ ń bẹ́ ni pé ẹ̀yin gẹ́gẹ́ bí amòfin àti pàápàá adájọ́ àgbà tó yẹ ká ẹ lè rí nǹkan ṣe sí i tó ń bá déwájú yín bó ṣe jẹ́ nìyẹn madam. ok ọ̀làlẹ̀ ṣáà sọ pé kéèsì ẹ̀. bẹ́ẹ̀ ni. kóòtù ọ̀dọ̀ mi náà dẹ̀ ń jẹ́. ọ̀dọ̀ yín ló ń bọ̀. ok. ìwọ Ọlọ́run kí ni ká ti gbọ́ wípé èmi fúnra ara mi ni màá fúnra mi dájọ́ ikú fọ́mọ mi. Kí ni kí n ṣe o.